wàhálà bẹ́ sílẹ̀ nìbàdàn nítorí owó àtijọ́ tí wọn ò gbà lọ́wọ́ aráàlú. ìdàrúdàpọ̀ gba gbogbo ìgboro ìlú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ kan láàárọ̀ ọjọ́ 15 oṣù kejì ọdún 2023 yìí pẹ̀lú báwọn ọ̀dọ́ ìlú náà ṣe faraya nítorí owó àtijọ́ tí àwọn báńkì tó fi mọ́ àwọn tó ń tajà kò gbà lọ́wọ́ aráàlú tí wọn kò sì rí owó tuntun tó yẹ kí wọ́n máa ná gbà ní báńkì. ìṣòro ńlá ló jẹ́ fáwọn awakọ̀ onímárúwá àtàwọn ọlọ́kadà láti ríbi bá kọjá báyìí nítorí gbogbo ojú títì ńláńlá tó wà nígboro ìlú náà ni wọ́n ti dí pa tí wọ́n sì ń dáná sun táyà káàkiri. lára àwọn agbègbè tí wọ́n ti dáná sójú títì bẹ́ẹ̀ ni mọ́kọ́lá, bódìjà, apẹtẹ, ìwó road, sango, ìjókòdó, ẹlẹ́yẹlé, ọ̀sájìn, agodi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. béèyàn bá fẹ́ gbé nǹkan ìrìnsẹ̀ gba àwọn agbègbè wọ̀nyí kọjá àfi kí irú awakọ̀ tàbí ọlọ́kadà náà fi ewé tútù ha ara nǹkan ìrìnsẹ̀ náà kí àwọn èrò tí wọ́n gbé pàápàá mú ewé lọ́wọ́, bíi bẹ́ẹ̀ kọ́ níṣe ni wọ́n máa dá olúwa rẹ̀ padà síbi tó ti ń bọ̀. ìdí tí wọ́n ṣe ń ṣe léyìí ni láti fi hàn gbogbo ayé pé ìlú ò fararọ. nígbà tó ń bá akọ̀ròyìn wa sọ̀rọ̀, ọ̀kan nínú àwọn ọ̀dọ́ tó ń fẹ̀hónú hàn yìí, ọlọ́ládé tí àmíyù sọ pé à ń ṣe wàhálà fún iṣẹ́ owó, à ń ṣe wàhálà ká tó rówó ọ̀hún gbà ní báńkì, a ò tún rówó ọ̀hún gbà, owó tá a tún wá ní lọ́wọ́ ẹ tún sọ pé ká má ná ọ mọ́. ohun tó lè mú kí àlàáfíà jọba ni kí wọ́n jẹ́ ká máa ná àwọn owó àtijọ́ yìí lọ, bíi bẹ́ẹ̀ kọ́ ojoojúmọ́ la ó máa ṣe ìwọ́de yìí títí tíjọba yóò fi yí ìpinnu wọn padà lórí ọ̀rọ̀ owó yìí. ìfẹ̀hónúhàn àwọn ọ̀dọ́ wọ̀nyí kò ṣẹ̀yìn òpin tí ìjọba àpapọ̀ mú bá ẹgbẹ̀rún kan náírà 1000, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 àti igba náírà 200 náírà àtijọ́ tí wọ́n yí padà láìpẹ́ yìí nígbà táwọn owó náà ṣì pọ̀ lọ́wọ́ àwọn èèyàn rẹpẹtẹ tí wọn kò sì rí àtúnṣe àwọn owó wọ̀nyí gbà ní báńkì. ṣáájú gbèdéke ọjọ́ 10 oṣù yìí tí ìjọba fún àwọn èèyàn dà láti fi kó gbogbo àwọn owó àtijọ́ ọwọ́ wọn pamọ́ sí báńkì làwọn èèyàn ìbá ti ṣe bẹ́ẹ̀ bí kò ṣe ọ̀wọ́n gógó owó náírà tuntun tó gbàlú kan yìí tó jẹ́ pé ojoojúmọ́ làwọn èèyàn fi ń tò sílé ìfowópamọ́ láì rí gbà ju ẹgbẹ̀rún 2 sí ẹgbẹ̀rún 10 náírà lọ tàbí kí wọ́n má tiẹ̀ rí nǹkan kan gbà rárá. ṣùgbọ́n bí àwọn báńkì àti ilé epo ṣe bẹ̀rẹ̀ sí kọ̀ láti máa gba àwọn owó àtijọ́ wọ̀nyí lọ́wọ́ oníbàárà wọn làwọn èèyàn náà ti bẹ̀rẹ̀ sí kọ̀ láti máa gbà á láti ọjọ́ 13 oṣù kejì yìí tí í ṣe ọjọ́ ajé Monday. díẹ̀ ló kù kí àwọn ọlọ́kadà àti onímárúwá dáná sun ilé epo kan tí wọ́n ń pè ní Kettle Oil lọ́nà Sango sí Ọ̀jọ́ nìbàdàn láàárọ̀ ọjọ́ ajé nítorí tí àwọn òṣìṣẹ́ ilé epo náà sọ pé àwọn ò gbowó àtijọ́. tàárọ̀ yìí ló wá burú jù nígbà tí àwọn onímọ́tò, onímárúwá àtọlọ́kadà bẹ̀rẹ̀ sí kó àwọn owó náà sáwọn èrò wọn lọ́rùn tí ebi sì ń pa àwọn èèyàn tó ní àwọn owó wọ̀nyí lọ́wọ́ ṣùgbọ́n tí wọn kò rí olóúnjẹ tó máa gbà lọ́wọ́ wọn. níbi tí nǹkan dé dúró báyìí, ọ̀pọ̀lọpọ̀ ilé ìfowópamọ́ àti èyí tó lówó lọ́wọ́ o àti èyí tí ò lówó lọ́wọ́, púpọ̀ nínú wọn ni kò sanwó fún oníbàárà kankan báyìí nítorí ìbẹ̀rù àkọlù tó ṣeé ṣe káwọn ọ̀dọ́ náà kọlù wọ́n bí èdè àìyedè kékeré kan bá ṣẹlẹ̀ láàrin àwọn èrò tó tò sẹ́nu ẹ̀rọ ATM wọn láti gbowó. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.